Orúkọ mi ni Chief Prince Dr. Olúṣẹ́gun Adérẹ̀mí Akírẹ̀mí. Àwọn èèyàn ń pè mí ní Chief Kọ́ran. Ààrẹ Gani Adams ó ṣe 48 lẹ́yìn. Ààrẹ gbàdúrà pé a ṣe 50. Gbàdúrà pé a ṣe 60. Àgbàdúrà pé a ṣe 70. Àgbàdúrà pé a ṣe 80. A 90 o. Tó máa ṣe 100 àwa náà máa wà bẹ́ẹ̀. Ohun tí mo rí nípa Ààrẹ Gani Adams ni pé ó jí iṣẹ́ àwọn bàbá wa tó ti sọnù tí àwọn ẹlẹ́sìn àjèjì ti gbé wá bá wa gbọ́dọ̀ ti jẹ́ ká gbàgbé ẹ̀sìn tiwa gangan. Ó jí, ó fẹ́ràn àṣà, ó fẹ́ràn ìṣẹ̀ṣe, ó dẹ̀ kó gbogbo ẹ̀sìn mọ́ra àti kìrìsìtẹ́nì àti muslim àti ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ pátápátá ló ṣe. Òun ló yẹ ká máa pè ní mẹ́ta lọ́kan. Mo tí mo rí nípa ènìyàn kìdẹ́ ń fojú pa ènìyàn rẹ̀. Ọmọdé ìjà Ààrẹ Ọ̀nà Kakanfò àbẹ̀ Ọlọ́run àtúbẹ̀ Ọlọ́run àtúbẹ̀ Ọlọ́run kó fàgbà lóò. Ní ṣókísà abẹ́kẹ́ gba àwa Yorùbá nímọ̀ràn kékeré. Àkókò ní fún Yorùbá láti ronú. Bàbá wa olóyè Uba Dr. Ogunde ó ti sọ ní nǹkan bíi 30-40 years ago pé ká ronú ronú o. Ṣùgbọ́n bí gbogbo kan ṣe ń lọ yìí pẹ̀lú Yíbò pẹ̀lú Haúsá pẹ̀lú Fúlàní, àkókò nìyí fún Yorùbá láti ronú. Ká mọ̀ pé orí lọ́lọ́run fi wá ṣe àkíṣèrù. Ká dẹ̀ dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kó wù wá ṣe ọ̀kan, èrò wa kó ṣe ọ̀kan, ìṣe wa kó ṣe kan. Ká má jẹ́ kí àwọn ẹlẹ́sìn àjèjì kó fi ẹ̀tọ́ gbà sí wa lọ́wọ́ wa. Ó ṣe pàtàkì. Bíṣọ̀bù ni mí. Ṣùgbọ́n ilé tí bíṣọ̀bù pásítọ̀ rẹ́bùrẹ̀ ti jáde níbẹ̀ wọ́n ní kankan tí wọ́n ń ṣe kẹ́sìn yẹn tó débẹ̀. Ẹ jẹ́ ká rántí ìyẹn. Tá a bá sọ ọ́ nù ìyàrá rẹ̀ fi jẹra wa o. Mi ní ká tẹríba fún Ògún àbí Ṣàngó. Mi ní ká sin Mámónì. Ṣùgbọ́n Jésù pàápàá fún ẹ̀ ní káfọ́ oníṣe Késárì fún Késárì àti oníṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Èrò mi nìyẹn o. Ẹ ṣé púpọ̀ sà, thank you.